gbogbo yín pátá torí ọrọ̀ ayé, torí ìjẹkújẹ, torí private jet, pẹ̀lú kíni ná tẹ́ ẹ̀ ní mú nǹkan kan lọ tọ́lọ́jọ́ bá dé. Ẹ ti sọ àgbàdo mọ́dì, ẹ ti di alámúṣeré adìẹ. Until when you people call yourselves together again and say, you know what, we pastors in Nigeria have the power to turn things around positively for people. Ṣùgbọ́n àṣẹ ibi tẹ́ ẹ lágbára dé nìyẹn, ibi tẹ́ ẹ nípò dé nìyẹn. But what are you using it to achieve? In tó bá fi lè mú generation wa máa argue nípa ara wa pé ẹ tó lówó jù lélẹ̀, ẹ tó lówó jù lélẹ̀, ẹ mọ̀ pé ti bà ayé wa jẹ́. Bẹ́ẹ̀ ni Christ is the way. Kí ni ẹ̀ ń fi Christ yẹn ṣe là ń sọ lálẹ́ ìbáyìí? Tẹ́ ẹ bá digress ní kúrò bíbẹ̀ ẹ̀ ní láìpẹ́ wòtòwòtò tó máa wá. I am giving you people leverage now. Kẹ́nu yín lè gbọ̀rọ̀ ẹ̀yin pastor tẹ́ ẹ̀ ń ṣe pẹ̀lú òtítọ́. Tẹ́ ẹ bá tì mí kúrò ní láì níbi tí mo wà lálẹ́ ẹ̀ ní láìkẹ́. You have your platform, you can be preaching Jesus is the way, the truth and the life. I will not come there if I don't feel like coming there. Does it have any place in your heart about where Nigeria is today? Yet we have people collecting prophet offering every day. Emma Masheba now. Ejo now. Ṣebí ni mo máa jí láàárọ̀ láǹsìn lọ́mọ mi ò ní mọ tó máa jẹ látàárọ̀ dalẹ́. Yet we have people collecting prophet offering, buying private jets, buying houses, taking people's land to build camp. But once again, tá a bá lè lo platform wa lálẹ́ yìí pé ká máa fi bára wa làjà, ṣùgbọ́n ẹ ní decision láti take gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá sí àwa ọmọ. We are begging you, sir, kí ọlọ́jọ́ tó dé. And as a matter of fact, oòrùn tó wà lókè yìí ó sì tó aṣọ gbẹ̀sà. Ọ̀rọ̀ látẹnu yín, ọ̀rọ̀ látẹnu ẹ̀yin bàbá yìí, ó tó kí gbogbo àwọn pásítọ̀ kéékèèké tí wọ́n ń ṣe torí ọrọ̀ ayé, ó tó kí wọ́n lọ jáwọ́. It only takes one message. Message of truth. Message of love, message of humanity, message of repercussion. Wípé àṣẹlẹ̀ ló wà kò sí àṣegbé. If you people will turn a new leaf, I want gbé restitution 30 fi gba gbogbo nǹkan tá a kó jọ. Restitution yẹn làwa náà gbé wá fún yín by SARS. Gẹ́gẹ́ bí àwọn tó ń sa eré ìje. Ẹ̀yin bàbá Adébóyè, àǹfààní wo lẹ fi sílẹ̀ fáwọn tẹ́ ń kó káàkiri láti jẹ ọrọ̀ iṣẹ́ ọwọ́ wọn? If a pastor will say, you know what, let me turn a new leaf, and he has now become a home owner. How many of you let it go? I am telling you the truth, kì í ṣe the first time. Táwọn tó ń pẹ́ ẹ wo àwọn pastor tó lóko lábàndó ni a máa ń gbìn ni. Tí ó bá dẹ̀ ti lè tó bá ti di pé mi lè gbìn mọ́, màá yọ oko wọn kúrò lábẹ́ mi ni. Oníkálùkù á dẹ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. I countless number of people tó jẹ́ wípé wọ́n ti ń gbé ìgbésí ayé rọrùn, and that is number one priority for me, that people will begin to live the life that is commensurate to their sweat, instead of some entities collecting it and saying Jesus need this, Jesus need that. I'm begging, cut all across CAC, Anglican, Methodist, CNS, sile, Redeem, Winners, Deeper Life, gbogbo ẹ̀yin ọmọ tó fùfú yìí, Joshua Selma, NSPDD, whatever, Jerry Eze, gbogbo yín pátá. Enough is enough. Nigerians are tired. MFM, Nigerians are tired. We don't want you to push them to where it will become a point of no return.
àrùn àwọn videos kọ̀ọ̀kan tíyàwó gbé nǹkan wá sí church ọkọ lọ síbi ó lọ gbé níwájú pẹpẹ irọ́. It is for me and my home and my family. Nítorí ìdí èkan the last thing tí mo fẹ́ sọ lálẹ́ yìí kí n tó gbàwìn ọ̀lẹ ẹ̀yin bàbá Adébóyè orin kí lorúkọ kí lorúkọ máa yìí ẹ ṣe èrè kó dára dìpọ̀ sódìpọ̀ ẹ ṣe èrè kó dára o ẹni ayé kan ẹ ṣe èrè mo wí o. A word is enough for the wise. Báwo èèyàn mọ̀ padà sí inú ara Olúwa wípé Jésù body of Christ ti mú ìrọ̀rùn dé, kò sí ikú mọ́, kò sí ìtàjẹ̀sílẹ̀ mọ́ nínú body of Christ. Ìfẹ́ ló wà ń bẹ̀ báyìí, àlàáfíà ló wà ń bẹ̀ báyìí. Tó bá rí bẹ́ẹ̀ ṣé a máa rí àwọn tó ń gbárò tì ní Daniel sákòókò wọn máa ní kí n gbẹnu sọ̀rọ̀ ní kí ló ń sọ. Dán wò kó sì rí pé rere lolúwa, dán wò kó sì rí pé rere. Èmi ganan máa wá preach fún tí màá wá gba Jésù yẹn pé tọ̀ mo fọwọ́ mi kan Jésù ayé mi bá lè dára. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe é ṣetán láti fàyè yín fún Jésù ẹ̀yin pastors yìí. Bàbá Adébóyè ṣe é ṣetán láti rededicate life yín fún Jésù. Oyèdèpọ̀ ṣé o lè sọ wípé you know what ó tó gẹ́ I am done, I want to come back home to Jesus. Daddy Kumuyi pẹ̀lú respect ǹjẹ́ ṣetán láti jáde wá fún restitution, láti wá fàyè yín fún Jésù again in the real sense of it, gẹ́gẹ́ bó ṣe wà in the 70s 80s. Ǹjẹ́ ṣetán? Tẹ́ bá wá ń bọ̀ ní fún altar call ẹ mọ̀ bá wa kó. Níbo lòun ẹ̀yin akọrin ẹ bá ń kọ́? Níbo lòun lọ lẹ́yìn ayé? Ǹjẹ́ tó bá mọ̀ bẹ́ẹ̀ kó o wí fún mi? Torí ayé ń lọ àti ìfẹ́kùfẹ́ ayé. Ọjọ́ orí ènìyàn ń lọ díẹ̀díẹ̀. Ìlú kan tún wà tó já ayé lọ. Kò wá mú mi débẹ̀ yé Ọlọ́run mi. Olualo ìjọ ṣetán láti sọ wípé ó ti rẹ̀ ẹ́. I am tired. I need deliverance. I need Jesus. His arms are opened to receive you. Ó ní wọlé nísinsìnyí. Ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ́ pé má bọ̀. Wọlé nísinsìnyí. Ẹ̀wà ògo rẹ̀ ń pè ọ́ pé má bọ̀. Kò sí bó ṣe lè lọ tó. He is ready to accept you. His arms are open. Only he stand at the door. I stand at the door, knocking at the doors of your heart. And if you open unto me, I will come in and dine with you. That is what the Bible says. Ǹjẹ́ yín bàbá Adébóyè ṣetán? Ǹjẹ́ ready láti sọ̀kalẹ̀ lórí àga àléfà yín? Gẹ́gẹ́ bí David. Níjọ́ wọn ni. David pààyàn ni. Ṣẹ́yìn náà ti pààyàn ni. He is saying come. He is sending Nathan to you today. Ṣé ẹ ṣetán láti sọ̀kalẹ̀ lórí àga yẹn kẹ́ ẹ bu eérú sórí kẹ́ ẹ ya aṣọ tí Ọlọ́run ò wọ̀ sí yín lọ́rùn? Ǹjẹ́ ṣetán láti bẹ̀rẹ̀ sí ní kọ Psalm 51 títí yín tí àwọn generations máa kà? We are not commanding you, sir. Ṣùgbọ́n torí àánú ọjọ́ ọ̀la wa tó ń ṣe wá la ṣe ń bẹ̀ yín lẹ́yìn. Ǹjẹ́ ṣetán láti kọ oríṣiríṣi Psalm 51 ti yín? Pé lọ́gán tó gbọ́ ìró ayọ̀ rẹ olùgbàlà láyé yín létò. Tá a bá lè fi alẹ́ ìgbẹ́yìn, ó wá lè dọ̀la. Délédùmarè ṣe gbé wa la tó ṣe sọ yìí. Pé ká mọ̀ pé wèrè lọ́kọ ìyàwó kó járí légbé.
tó bá dọ̀la ó tún lè jẹ́ fàájà level. Ṣùgbọ́n bá ṣe gbé wá lálẹ́ yìí ni mo ṣe ṣe yẹn pé tẹ́ ẹ bá lè ronú tí àánú wa ṣe yín wípé àwọn tó wà lẹ́yìn odi gan ara ọ̀rọ̀ okùn ara ọ̀rọ̀ adìẹ ẹ gbàgbé pictures ẹ gbàgbé ilé táwọn èèyàn post. People are doing all of this to kill depression. So many of you gan ní Nigeria aside insecurity and all this other kini, I am telling you your life is far better than most of àwọn tó wà lẹ́yìn odi. Ẹ wá jẹ́ káàánú wa ṣe yín ẹ̀yin bàbá wa à ń bẹ̀ yín ní sà. Gbogbo agbára tó lọ ń gbé fún yín tẹ́ ẹ fi sọ́njọ́ náà pé kò sílẹ̀kùn tẹ́ ẹ kàn nídìí láti pa anointing yín pọ̀ ní sà. À ń bẹ̀ yín à ń rọ̀ yín torí wípé ẹyẹ òkè bí ẹyẹ mọ́ eku òkè bí eku mọ́ ọmọ èèyàn go fọhùn jọ ọmọ èèyàn mọ́. Ìtàjẹ̀sílẹ̀ ti tó gẹ́ nílùú tá a ti ń pe Jésù tá a rọ̀ mọ́ Jésù. Gbogbo ẹ̀yin àfáà lọ́lọ́kan òjọ̀ kan ìjẹ́ lè fi mẹ́sẹ̀jì ọ̀tẹ̀ sílẹ̀ kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní preach ìfẹ́ gẹ́gẹ́ bí ti gbani. Ẹ̀yin oníṣẹ̀ṣe ó dọwọ́ yín. Ẹ̀yin oníṣẹ̀ṣe tá a gbé àṣírí ayé lé lọ́wọ́ ó di ọwọ́ yín. Èní à ń gbọ́ra wa yégéyégé. Tó bá di ọ̀la ẹ lọ sùn ẹ da ọ̀pẹ̀lẹ́lẹ̀ báyìí torí wípé kò sí bẹ́ẹ̀ ṣe lè lágbára tó tẹ́ ẹ mọjọ́ tẹ́ ẹ máa jáde láyé. À ń bẹ gbogbo yín báyìí à ń rọ̀ yín à ń bẹ̀ yín à ń rọ̀ yín ẹ̀yin oníṣẹ̀ṣe. Ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n máa dà lọ́la kí ni fá máa sọ. Ẹ̀yin àfáà ẹ mọ bó ṣe rí láyé ìgbàanì à ń rán yín létí lẹ́ni ni gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn yín. Ẹ lọ yíwà padà ẹ lọ fi orin ọ̀tẹ́lẹ̀. Ẹ ṣe bó ṣe yẹ kó bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kó lè rí bó ṣe yẹ kó rí. According to Jeremiah 6 verse 16. Ẹni tó bá fẹ́ kà kó lọ kà. Ẹni tó bá fẹ́ kà kó lọ kà Jeremiah 6:16. The country is where it is today, yet we have men who have access to the Almighty Father. If your Almighty Father that you are giving us will only make life easy for only you, then that God is not worth serving. If your followers will not tell you the truth, I am sorry, I will say it as it is. Èmi ò bẹ̀rù kú o, mi ní property kankan débi wípé màmá bẹ̀rù pé tí n bá lọ tán ẹ̀yin kankan ṣe kinní kan. I am ready anytime any day. Ṣùgbọ́n tẹ́ bá lè gbọ́ mẹ́sẹ̀gì mi lálẹ́ yìí tẹ́ wò pé ogun tó ń jáde lára mi ẹkún ló ń gbọ̀n mí gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa tẹ́ sọ pé àgbà ẹ wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ à ń bẹ̀ yín ní gbogbo nǹkan tẹ́ fi ń jẹ́ alágbára láyé à ń bẹ̀ yín. Orin tá ń kọ lọ́wọ́lọ́wọ́ ti sú wa ohun wa ti há a fẹ́ pa ìlú dà kẹ́ jẹ́ ká fi orin ní sí à ń bẹ̀ yín ẹ̀yin bàbá Adébóyè. We are begging, we are pleading. This is not the time to be building churches again, to be raising houses, to be raising pillars in the name of church. We are the church. Ẹ̀mí wa gbọ́dọ̀ jẹ yín lógún ju buildings lọ sà. Ẹ̀mí wa gbọ́dọ̀ jẹ yín lógún Ọdẹ́kúnlé Epaphras, Sam Òjó, Táíwò Òjó à ń bẹ̀ yín lálẹ́ yìí. À ń bẹ̀ gbogbo yín lálẹ́ yìí. This is not the time to be expanding your selfish interest. This is the time to be part of the healing that the nation needs. Kí gbogbo àwa tá a wà lẹ́yìn odi kínú wá dùn pa ń bọ̀ lé. Some of us didn't run because of lack of money. Ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́nu because nǹkan tá a ti ń sọ lójoojúmọ́ náà ni àwa la máa la ilé ìtàn ara rẹ̀. Òdìgbà tí ọlọ́run bá yọ ẹgbàá fún ẹ bá yọ ẹgbàá wá sí tó bá bọ́ sílẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní wà wípé tó ti ní pọ́ ní iṣẹ́ ẹ̀rí ìrànlọ́.
èèyàn kan náà lọ́nà wọn wá tó máa gbẹnu ẹ̀ bẹ́ẹ̀ni ẹ ṣe báyìí ṣe báyìí tó ọwọ́ wa ló wá kù sí láti mọ̀ pé ó pé ẹ̀ṣẹ̀ náà ń ṣe yìí ṣé ó tọ́ àbí ò tọ́ ṣó right àbí ò right àbí ò right at this age àti ìṣọmọdé mọ́ gbogbo wa la mọ ọ̀tún yàtọ̀ sósì tó káàbà mọ bí tá a bẹ̀ ń lọ ó yẹ ká padà sí ká mọ bí tá a ti ń bọ̀ bẹ́ẹ̀ni ká padà síbi káàbà mọ bí tíwájú ò bá ṣe lọ. ẹ̀yin á ṣe padà sí ẹ ṣe ìyá mi. ìgbàgbọ́ ti tèmi kò dìgbà tí o bá tó kú sínú church kan lọ ọlọ́run ò rorò tó bí a ṣe wù especially àwa Nigerians pé tá a bá ti kú sínú church o ọlọ́run ò lè gbàdúrà wa. ṣe mọ̀ pé àwọn doctrines wọn gan ò tiẹ̀ jẹ́ ká mọ̀ pé àwa gangan ni church. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni. ẹlòmíì ń kú sínú church tó jẹ́ pé ìwà-oku ẹ̀ ó burú ju ojú tó kàn sí wo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ lọ. ó burú ju ìwà-oku ẹ̀ ó burú ju apààyàn lọ. bẹ́ẹ̀ni. ok làwọn ṣẹlẹ̀ tí mò ń wo program kan àǹfààní ó wá ń sọ pé ó ní kàn wo ó láǹfà lòun ó ní gbogbo èèyàn ló ń kọjá ní sẹ́mọ́tò wọ́n ní platform tí gbogbo èèyàn dẹ̀ ń kọjá lára àwọn òṣìṣẹ́ tó dúró tó pásọ̀ tó wọ kọ́là ló wá dúró tó hẹ̀pù àwọn. ó ní tó bá jẹ́ wípé àwọn tó ń fi tẹ̀sí ṣe ó ní kò ní dúró hẹ̀pù àwọn. tó kò ní ìgbà ìtọ́jú kó jẹ́ pásọ̀ ló jẹ́ kó hẹ̀pù ẹ̀. tó bá yẹ kó jẹ́ pásọ̀ òun kò tẹ̀sí á wò wípé àǹfààní ní hẹ̀pù ẹ̀. bọ̀ ó kàn jẹ́ irú èèyàn tó jẹ́ ìwà wa ọkọ̀ pè ní ìwà lẹ̀sìn. ó dìgbà tí gbogbo wa bá tó gbà pé ìwà ni ẹ̀sìn ká tó mọ̀ pé ibi tá à ń lọ lélẹ̀ tàbájì ń dúró sí abẹ́ wípé kírísítẹ́nì ní abẹ́ kírísítẹ́nìtì tún rí sẹ̀lẹ̀ wà ìdílù wà mọ́jọ́ fàyà wọ́n tún bára wọn jà o. bẹ́ẹ̀ni. iṣẹ́ pẹ̀tọ́ nípa àwọn kírísítẹ́nì gbogbo wa tún lákàrà wa dénú wa sọ pé kátólíìkì nìkan so ó tún pín jẹlẹjẹlẹ síbẹ̀ tó fi wá wá lẹ́sìn àwa ni ká liberate àwa ara wa àwa ni ká mọ̀ pé bóyá eléyìí ò tọ̀ bóyá kò tọ̀ o ọlọ́run á dẹ̀ máa. ẹ ṣé thank you so much àmì mà àmì ẹ ṣé thank you so much. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o doctrines oríṣiríṣi sure daddy iṣẹ́ wa ń bẹ̀ sà torí mo mọ̀ pé network yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọ́lọ́run ràn wá lọ́wọ́ ni sure daddy ẹ kálẹ́ sà. Yes, sir. Ọlọ́run máa fún wa ṣe. Àmín. You have said it all. But it depends on them to change. Bẹ́ẹ̀ni. Àwọn ẹ̀kún everywhere. See, you have àǹtí tó sọ̀rọ̀ tó ń sin báyìí. Ṣòye yìí ẹyẹ ká sòtò bra wá tá àti gbọ́ lẹ́ṣọ̀ láti nǹkan tá a bá máa jẹ yẹn la máa wá káàkiri láti máa rí fà láti máa rọ́ọ̀fẹ̀ olóde ń pa wá lọ. Nígbà tá a máa wá mírèkù ìyanu òjijì àfẹ́ ṣiṣẹ́ mọ́ àfẹ́ṣẹ́ ìrìnsẹ̀ olóńkó gbogbo àti wàhálà. Ẹ wo lórí burúkú Kọ́lá wọlé àdúgbò ló ń pè rẹ̀ bóyá tó lóun preach Jésù káàkiri. Kòró lè jà ń gbé okúrò ń bẹ̀ ó tún bá sí ìlú Yọ̀mádé kòró lè jà ń bẹ̀ ó wá tún dọ́dọ̀ Awikoko kòró lè jà ń bẹ̀ bẹ̀ mo fi sọ pé ìjọ lòun kéwì torí òpè yẹn wọn fa ṣe fún àwọn ọmọ òun ṣe research kan tẹ òun náà lè jẹ́ nǹkan tó fẹ́ jẹ lòun náà tó ń wá ń tiẹ̀ so and that's Nigeria for you. àwọn ọmọ carry on. ẹ ṣé bàbá mi thank you so much. Facebook family ẹ jẹ́ máa bá wa love ẹ máa love wọ́n flag ẹ̀ gan wọ́n flag gan thank you so much ṣọ́dà dì mí ní wá yín ti sà thank you so much. Àyànkẹ́mi ṣe wà ń bẹ̀ Àyànkẹ́mi princess Adékìtàn ṣe wà ń bẹ̀ ẹ bá mi on mute princess Adékìtàn okay ọmọ Balógun ṣe wà ń bẹ̀. àbí bàbá ẹ kalẹ̀ o ẹ kú ètò. yes bàbá mi. ẹ kú àtàrọ̀. yes. mo kẹ̀ bàbá. spirit mi àti yẹn papọ̀ ní tí ẹ ti kọ orin yẹn ẹ orin pé
ìwọ ọ̀rẹ́ mi níbo ló ń lọ lẹ́yìn Bẹ́ẹ̀ni. ayẹsẹ̀ ǹjẹ́ tó bá mọ ọbẹ̀ kó wí fún mi tó ráyé ń lọ àtìfẹ́kùfẹ́ ayé ọjọ́ orí ènìyàn ń lọ díẹ̀díẹ̀ ìlú kan tún wà tó já ayé lọ o kò mú mi débẹ̀ yé ọdún. Bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ mi àkàkùkù ọjọ́ tó kọjá kò jẹ́rù ní ẹ̀rù kò múṣẹ́ rí ṣe. Inú mi dùn bàbá inú mi dùn Elédùmarè ní kúrú làákàyè yín. Àmín. Ṣe fákàndá ẹ̀ tó ti bàbá ìwé òní báyìí ṣe bí a ṣe ń dúpẹ́ ní tìǹbù ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Elédùmarè Ifá ti jẹ́ ká di babaláwo. Ẹsẹ̀ fákàndá sọ ó ní ó wà ń bẹ̀ kalẹ̀. Ẹ kalẹ̀. Kú ètò. Yes. Ẹ kú program. Ọlọ́run adìyìn mú. Àmín o. Sẹ́rí gbogbo ọ̀rọ̀ tó bá ti wà ní church. Ẹ bá rí adúrú nǹkan táwọn bàbá ẹ̀ control kò yẹ kí poverty wà Nàìjíríà bẹ́ẹ̀ ni. Honestly kò yẹ kí poverty tún wà ní church mọ́. Even what they have alone ó yẹ kó lè bọ́ nation not only the church. You are speaking out the truth. You are passing a very great message. That's why I said I'm not against you in the comment section. So you understand better. Ẹ ṣe rí gbogbo wa la gbọ́dọ̀ panupọ̀ láti jẹ́ kó yé àwọn bàbá yìí wípé wọ́n ti ṣe àṣìṣe yẹn ṣùgbọ́n kó tó pẹ́ jù wọ́n sì lè correct mistake wọn ṣóye yín gbogbo a máa panupọ̀ máa ṣe náà ni. Ẹ má sọ bẹ́ẹ̀ wọ́n preach láti jọ pé àwọn sorry pé àpò ara àwọn nìkan làwọn ń dù. You will see a massive turnaround tí wọ́n dẹ̀ fi action back ẹ̀ up. Ó máa wà difficult. That is why I said it. That is why I said it be difficult for them. You understand? But ìgbàdàn bá ti rí délé yọ títọ̀ ń jáde tí attacking wá from one way or the other telling them that àti gbọ́n we are not under bandage again. If anything say dey work around. Ẹ ṣé bàbá mi. If anything must work out. So Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ mi ní mọ̀jì láti. All right, ẹ ṣé mo really appreciate you. Thank you so much. Ẹ jọ̀ọ́ gbogbo àwa tí a gbé wá sókè ẹ jẹ́ ká máa ṣe ní ṣókíṣókí 2 minutes so that màá lè lọ ṣe 1 or 2 things. Mo dé láti ibi iṣẹ́ láàárọ̀ mi tí sùn dáadáa. Àṣàkẹ́ fab ó yá sáré sọ̀rọ̀. Mo ń bá authentic máa pè yín wọlé sí. Thank you so much for all what you do. Àṣàkẹ́ Thanks for fab. being restless. Thanks for not keeping all those knowledge to yourself. Ardi, do you think this man can change? I believe so. Ardi. I believe so. This man can never change. Ẹ já fún wọn ní benefit of doubt. I'm serious, they can never change. Men that they are even perfecting handing over to their kids. So what changes will come out of them? They are perfecting how they're going to hand over. Ṣé rí bá ṣe wá ń sọ yìí táwọn ọmọ wọn bá ń ráwọn messages wa ṣòye yín ó likely pé páwọn náà máa effect change àwọn gan lè fi instructions sílẹ̀ fáwọn ọmọ wọn. Please, let's just target this message to ourselves and those people under them. Okay. For redemption for this, do you know what? Ardi, it's the irony of this whole thing is that àwọn ló yẹ kán wà ní position tẹ́ wà yìí tó yẹ kán máa sọ nǹkan tẹ́ ń sọ yìí. Unfortunately ẹ̀yin lẹ wá preach nǹkan yẹn fún wọn. This men, let's forget about them. They will never change. Wọ́n ti jorí ahun. Wọ́n ti gba gbogbo nǹkan tó ibi tó nìkan lè dé ilé ayé yìí báyìí. Wọ́n ti gbogbo owó yẹn ti wà lọ́wọ́ wọn. So these guys can never see things from where we are seeing. The focus should be on people under them. People they still keep brainwashing every day and making those people believe that they should base their focus on one imaginary heaven. Àwọn yẹn ní kẹjẹ ká target message àwọn ẹgbẹ́ wọn ni. Tá a bá target at least tá a bá ń kọ́ tí àwọn èèyàn bá wà liberated ojú wọn ńlá lójoojúmọ́. Tó bá yá àwọn gan, at some point they will be the ones standing alone or few people. Probably at that time when they see that I want to ṣẹ̀sìn. At that point, it's until then these guys will not change because once they still see this seas of head coming under them, they will still believe that they still have that power. They will still be waiting and
using that power over these people. But let our focus be on the populace, the poor masses, the people under them. That is the focus, sir. All right. And let's not lose focus. And people you want to saw, what people that have they impoverished our Gbogbo warehouses that are meant to house our industries, to create employment for the people. All these useless old men have bought it all over. Gbogbo ilẹ̀ tó yẹ káwọn èèyàn fi máa ṣe oko, tó yẹ kán máa ṣe fi ṣe plantation. All these useless old men, all for nothing entity, they've already destroyed the lives of Nigerians. Unfortunately, the whole, or as you said, a whole lot of us that travel, it's not as if that we are poor. It's not that, but we see hopelessness. We see a whole lot of us that can there be any change? Can there be any change? Unfortunately, we still believe that if these messages keep permeating the hearts of these poor masses, it's a matter of time, because these people, it's been over a long numbers of years that they've plundered and the patient. Thank you so much. They believe them. I want to say they see themselves as God. They don't even, they see themselves personally as God. That some people should be worshiping them. So that is the position they've attained in people's lives. So when you come down from that high pedestal. She wants in Bible. She be David no sokale. David is sokale. King David is sokale. They might come along with all these folks, Lord. Ẹ ká máa lo wisdom Elédùmarè láti máa ṣe díẹ̀ fún oyè yìí. Let ìlú àwọn David come and sort out the problem, David. Let our own country, let's handle our own issue in our country. Lágbà tọ́lọ́ Ọlọ́run àtàwọn alálẹ̀ tó dẹ̀ ti wà lẹ́yìn ọ̀rìn fi ń rẹ̀ láéláé. Kẹ́rí àwọn pípù tẹ́ ní kọ́rin fẹ́ǹtì yìí alálẹ̀ àjọ gbọ́ o. Àdẹ̀yìn ti ẹ má rò pé ilẹ̀ sọ̀rọ̀ o. Nǹkan tó ń gbé inú yín ó ju táyé lọ o. Àwọn tó ní ilẹ̀ ibi kan ṣẹ̀dá yín sí àti Elédùmarè ló wà lẹ́yìn yín o. Bẹ̀tọ́ bá gbọ́ is for their own good. Àdẹ̀kẹ́rí àwọn agbógun ńlá lọ̀rọ̀ jù because number one bẹ̀ ni pé ìkòkò ọbẹ̀ wọn lẹ́fẹ́ fọ́ yìí. Ó ti fọ́ lẹ́dí. Ìkòkò ọbẹ̀ wọn. Ó ti fọ́. Àdẹ́mọ̀dé sọ fún yín tẹ́lifọ̀dì ò bá lọ sí chọ́ọ̀chì lónìí níbo náà máa ti rówó. Kò sí. Bẹ̀t ẹni tó bá létí kó gbọ́. Ilé ayé yìí tẹ́mi kọ̀ mọ̀ ni pé gbogbo akọ́nà máa lówó. Gbogbo akọ́nà máa bímọ. Gbogbo akọ́nà máa kọ́lé. Gbogbo akọ́nà gbàdá mọ́tò. Eléyìí tọ́lọ̀ bá yọ̀ǹda fún ẹ tó jẹ́rẹ̀ fún ẹ gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Tó bá ti ní kádàrá tọ́lọ̀ bá lè yanjú gbogbo ẹ̀ fún ẹ gbà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Because ọ̀rọ̀ ní gbọ́ bẹ̀bẹ̀ ìṣe ń bá wa sọ̀rọ̀ táà náà dẹ̀ ti ń bá wọn títí wa sọ̀rọ̀ táà máa preach gospel títí wa lọ táà máa sọ títí wa lọ because Ọlọ́run jẹ́ wọ́n gbọ́ nígbà tí wọ́n bá sọ̀rọ̀ sí tó ní Nàìjíríà máa da fún mi sìn tó ọ̀rọ̀ máa lọ sí Jerusalem Israel Jordan lẹ́pẹ́ Canada America London ti lẹ́yìn ọ̀rọ̀ fẹ́ sọ majority ẹ̀ tó jẹ́ àṣàtẹ̀rì wọ́n ti sọ majority ẹ̀. Thank you so much. Thank you so much. Thank you so much. Mommy B, ṣé wà ńbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè látorí YouTube àti Facebook +234 809290 6250. Mommy B, ẹ bá mi gbé sókè. Mo wà ńbẹ̀ o. Rárá ti bẹ kalẹ̀ o. Ẹ mọ̀ kalẹ̀ ìyá mi. Ẹ kú iṣẹ́ o. Yes ma. First time tí máa sọ̀rọ̀ níbi ìbàlẹ̀ yìí o. Inú mi dùn gan ni o. Mo kàn fẹ́ kí yín pé it is not just your own power. Ẹ̀yin gan ó possible kẹ́ máa mọ irú agbára tó wà lára yín. Tẹ́ fi ṣe gbogbo kan tẹ̀lé ṣe yìí. Nǹkan táwọn kan ti fẹ́ ṣe sẹ́yìn tí wọ́n lè ṣe ni.
ìgbà míì kan tó bá fẹ́ sọ̀rọ̀ against wọn báyìí á dà pé nǹkan kọ̀ọ̀kan wà lẹ́gbẹ̀ẹ́ báyìí bí ẹ̀rù wàá gbé jẹ ni. bẹ́ẹ̀ni. so bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹ lè rò pé kò tí ì ní impact but ó ti lọ far gan ó ti lọ gan far many people lójú wọn ti là especially bí rèé mi báyìí question tí mo ti ń béèrè lọ́wọ́ ara mi láti join àtìgbà tí mo ti ń gbọ́ program yìí wá ń rí answers gbogbo àwọn questions yìí then again ṣe rí àwọn people yìí wọn lè change o ẹ gbàgbé ẹ ṣe ẹ tẹ mójútó fi ń wo gbogbo wa ni antichrist ni. igi ọ̀pẹ ni wá níwájú àwọn bàbá Adébóyè. mo send video yìí sẹ́ni kan ó lóun ó ní no òun ò kí n láì kíbi tí violent bá ti wà tó bá ti ń sọ̀rọ̀ ìgbésí mo ní jẹ́ kí n sọ́dọ̀ is better kó o change sí kó o lè mọ̀ ọ́ tó fẹ́ fà yí ara. ìyá mi ṣé kí n má parọ́ tán yìí ṣe rí ṣe mọ̀ pé àwa tiẹ̀ mọ̀ gbogbo ohun tá a mọ̀ yìí àdẹ̀ṣìgbàpọ̀ lọ́hùn wà ṣùgbọ́n kí wọ́n